níṣe ni ariwo ìdùnnú àti ayọ̀ ló tún sọ lágboolé fújì tí inú àwọn olólùfẹ́ fújì tó sì ń dùnyùn gbà pé ayẹyẹ ọjọ́bí ọdún 67 57 years ti gbajúgbajà àràwọ̀ ńlá olórin fújì ní Alhaji Wasiu Alabi Ọ̀dẹ́tọ́lá, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Pasuma, tó ṣe pé ó tún mú ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ bá agboolé fújì nígbà tí gbajúgbajà olórin fújì ní Alhaji Abbas Akande, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Òbésèré tàbí ọmọ Rápálá, nígbà tí òun náà tó darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn gbajúmọ̀ òṣèré fújì tí wọ́n kí Alhaji Wasiu Alabi Pasuma kú oríire ọjọ́bí ẹ̀. Fún àwọn tí kò mọ̀, ọjọ́rú tí í ṣe ọjọ́ Wẹ́ẹ̀sì ọ̀sẹ̀ tá a wà yìí, tí í ṣe ọjọ́ 27 oṣù kọkànlá, ìyẹn November 27, 2024, ìní Alhaji Wasiu Alabi Pasuma ló ṣọjọ́ bí ẹ̀, ìyẹn ọjọ́ bí ọdún 57 years, tó sì jẹ́ pé ó fẹ́ lójú gbajúmọ̀ olórin fújì kan látòrí Alhaji Abdulrasaq Kọ́láwọlé Ìlọrí, ẹni tó pè yàn mọ̀ sí Kọ́lẹ́ńtì Àyìnlá tàbí Kébé Nkwara, lórí máyégún ilẹ̀ Yorùbá Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Bashir, ẹni tó pè yàn mọ̀ sí K1 The Ultimate, títí lórí àwọn gbajúmọ̀ olórin fújì àti orogún Pasuma tẹ́lẹ̀ tó ti dọ̀rẹ́ tímọ́tímọ́ báyìí, ìyẹn Alhaji Saheed Akórèdé Òkúọlá, ẹni tó pè yàn mọ̀ sí Saheed Òṣùpá. Gbogbo wọn ni wọ́n máa kí Pasuma kú oríire. Kódà eléyìí kò yọ àwọn gbajúmọ̀ olórin fújì bíi Alhaji Sefiu Alao Adékúnlé, agbára orin bàbá oko, Alhaji Sule Alao Adékúnlé Sefiu, ìyẹn ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Màláíkà tàbí Madiba, àti Alhaji Adéwálé Àyùbá, ìyẹn Mr Johnson. Kò máa yọ náà sílẹ̀ àwọn olórin míì náà bíi Rẹ̀mí Àlùkò, Igwe àti ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n máa ń da ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára láti kí Pasuma kú oríire. Ilé ìsìnkú náà pa àwọn èèyàn pé ìṣọ̀kan ó ń padà ságboolé fújì, àti pé ayẹyẹ ọjọ́bí Pasuma ó tó fi hàn pé ìfẹ́ ó ti ń padà ságboolé fújì, yàtọ̀ sí awuyewuye kan tó tún ṣẹ̀ṣẹ̀ dìde láàrin wọn bí ọ̀sẹ̀ 2-3 sẹ́yìn, ṣùgbọ́n tí Ọlọ́run tún ti pa náà. Ṣùgbọ́n nígbà tí Abasido yún ọmọ Rápálá fún rẹ̀, Òbésèré náà yóò tó dé ládé, ńṣe lòun náà ló lọ paná ọ̀tẹ̀ àti awuyewuye tó ń gbé kiri pé ìjà wà láàrin wọn àti Pasuma, tó sì gba orí ẹ̀rọ ayélujára ẹ̀ lọ, pàápàá orí ẹ̀rọ ayélujára Instagram, èyí tí Yorùbá Tòótọ́ rí tó lọ kí Pasuma. Kódà orin tí Òbésèré tó kọ fún àwọn ọlọ́jọ́bí ni ló gbé síbẹ̀, tó sì fi àwòrán Pasuma síbẹ̀ ní gbogbo inú fídíò náà láti fi kí Pasuma kú oríire. Òbésèré wá gbàdúrà, ó ṣàdúrà ńlá fún Pasuma, tí inú ọ̀pọ̀ àwọn èèyàn sì ń dùn pé eléyìí ti fi hàn pé kò sí ìjà kankan láàrin Òbésèré àti Pasuma, àti pé àjọṣepọ̀ gidi ló wà láàrin ara wọn, tó sì jẹ́ pé àwọn ọlọ́tẹ̀ àti àwọn ẹlẹ́gàn náà ń gbé awuyewuye kiri láti fi dá wàhálà sílẹ̀ láàrin àwọn méjèèjì.